wá sóko ẹrú ní ayé ta tó wà nísìn modern ayé ta wà nísìn torí wọn lè tà wá sóko ẹrú bíi ti tàná ẹ wá wo nǹkan tó ń fi wá ṣe ṣé kì í ṣerú náà wọn ti ẹ̀ wá tà wá sóko ẹrú mọ́ this time around pé paná pa wá èèyàn kábíyèsí tó yẹ kó jẹ́ agbọmọlà ó ti wá sọ̀rọ̀ ẹ̀ di agbanipa wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àgbà tó wà lọ́jà ló wá mú orí ọmọ ó yí ọrùn ọmọ báyìí ni nígbà tó jẹ́ pé kábíyèsí tó yẹ kó máa ṣe kíni kó máa ṣe tutù kó máa ṣe àdúrà kó máa ṣe oríṣiríṣi nǹkan kí ìlú tó balẹ̀ lórí tó ti jẹ́ kábíyèsí àwọn èèyàn lábẹ́ kí wọ́n lè ṣe kíni kó lè gbòòrò sí kí wọ́n ṣe rere láyé ìwúrí ló máa jẹ́ fóun náà torí pé ọba tó jẹ́ tí ìlú rójú orúkọ ò ní parẹ́ èyí tó jẹ́ tí ìlú tún rí ní àkejì náà orúkọ ò ní parẹ́ ṣùgbọ́n àwọn ọba yẹn ló wá ṣe ni láàánú lónìí wípé àwọn gan ni wọ́n wá tún wá gbowó ẹ̀mí wa tó já sí wípé ẹ̀mí aráàlú ò já mọ́ nǹkan kan lọ́wọ́ wọn nítorí owó tí wọ́n fẹ́ gbà kí ni àwọn ọba ìsìn fi yàtọ̀ sí àwọn ọba tó tà wá lẹ́rú lánàá ẹ ṣe bàbá mi mò ń gbọ́ yín. ok so the case wọ́n ní nígbà tí Fúlàní wá sí ìlú babalá àwọn aráàlú tó kù àjàṣẹ́ ni o ìgbà wọ́n ní àwọn Fúlàní wọ́n ti ń wá sí babalá tí wọ́n ti mọ̀ pé wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní òkè òde tí wọ́n ti dé ìlú babalá àwọn yúùtù míì ní ìlú gbòmíì wọ́n kóra wọn jọ wọ́n ní tí wọ́n bá wá kó wọn bọ̀ nínú tírélà àwọn Fúlàní yẹn tí wọ́n kó wọn bọ̀ nínú tírélà wọ́n á dá wọn dúró lọ́nà tí wọ́n bá dá wọn dúró pé níbo lẹ ń lọ níbo lẹ ti ń bọ̀ ẹ padà sílùú yín wọ́n ní wọ́n á sọ pé baba ńlá ni àwọn ń lọ so wọ́n ní ọba ìlú bòmí yan bí àjàṣẹ́ àtàyàn á wá pe ọba baba ńlá wọ́n rí àwọn Fúlàní wọ́n mọ̀ kúnnú tírélà táwọn dúró wọ́n sọ pé ìlú baba ńlá làwọn lọ ọba baba ńlá sọ pé àlejò àwọn ní ẹlẹgàn máa bọ̀ wọ́n ti wá pọ̀ wọ́n ti kọ́lé ó ti talẹ̀ fún wọn wọ́n ti kọ́lé wọ́n ti wà ní igbó rẹpẹtẹ gbogbo ìlú baba ńlá yẹn òkè ọdẹ mọ òrékè mọ ṣàgbẹ̀ ọmọ mọ alábẹ mọ aláàbẹ ẹ báyàn wàwí àti wọn sọ pé baba ńlá ló gba ìbọ̀dè fún àwọn tí àwọn Fúlàní ṣe ń jí àwọn gbé láwọn aráàlú tó kù ẹ̀rù ń bà wá àwọn ọmọ baba ńlá nìsín tá a bá wà nínú mọ́tò àbá ń lọ síbi kan a lè kílèmù yìí pé ọmọ baba ńlá ni wá mọ́ ojú burúkú náà máa fi wò wá ẹ̀yin lẹ gba ìbọ̀dè fáwọn ẹ̀yin lẹ ká jí ni àwọn ajínigbé wọ̀lú ó wá sú wa a fẹ́ kí àwọn aráàlú àwọn ará Nàìjíríà àtàwọn tó wà ní diaspora ni o àtàwọn tó wà ní Nàìjíríà ni kájọ fọwọ́sowọ́pọ̀ kí wọ́n bá wa dá sọ́rọ̀ yìí ká lè rojú tú kí ìlú ṣe dé kí ìlú ṣe lọ táwọn báńdíìtì kan fìlú wálẹ̀. torí tí a bá kùnà láti ṣe ọ̀rọ̀ nǹkan tí bàbá yìí ń ṣe yìí bọ́yẹ máa lé gbogbo wọn kúrò ní Kwara bó ṣe gba gbogbo nọ́ọ̀tì nìyẹn o Borno Sokoto Zamfara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo báńdíìtì tí wọ́n fi bẹ̀tẹ̀ dó ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn Chinese ni wọ́n lo àwọn majority àwọn terrorists yìí yàtọ̀ fún ilé tí àwọn gbogbo àwọn people yìí àwọn nọ́dẹ́nà àti àwọn politicians wà táwọn ọba oníkálukú wọn náà ní gúrùpù lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fi make owó àwọn terrorists tó fi hàn tí àwọn aráàlú what kind of leaders do we have so what is all this ẹ gbà mí kábíyèsí baba ńlá ẹjọ́ kí lorúkọ kábíyèsí yẹn sà. Aliu Alabi. Aliu Alabi ṣe ní picture wọn ìjẹ ní picture wọn ẹjọ́ ta ló ní picture kábíyèsí baba ńlá ní Kwara. àwọn tó ní bíṣọ ẹ̀jẹ̀ bá ń gbọ́ fúgàmù wá. ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ní bíṣọ ẹ̀ṣẹ̀ lè sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ jẹ́ ká ṣiṣẹ́ tẹ́ ẹ bá ní píṣọ àti orúkọ níbi tí ojú wọn ti bold àti ojú wọn ti clear dáadáa nu píṣọ àti ìyàwó wọn lórí ẹjọ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ká fi ojú wọn hàn àdírẹ́sì pálásì mo need ẹ̀ àdírẹ́sì pálásì everything picture pálásì everything ẹ fún mi ẹ dá fún mi nísinsìnyí ẹ bá mi send ẹ kẹ jẹ́ kí n fi hàn gbogbo àgbáyé ká lè mọ irú àpàyàn kábíyèsí ọba ńlá baba ńlá tó wà tó gbàbọ̀dẹ̀ fún Kwara kẹ lè mọ irú ọmọ àlè àpàyàn kábíyèsí
kábíyèsí ọba láti pààyàn ó ti gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Kwara ó ti gbàbọ̀dẹ̀ ṣe ráyè yẹn ọba ṣẹ́rí ṣẹ́mọ̀ pé wọ́n ti mọ́ǹtì sí yín lọ́yọ̀ọ́ náà báyìí sìn wọ́n tún ti jíyàn wọ́n ti lọ jí Chinese kan gbé nínú oko ẹ̀ ní Ọ̀yọ́ state ìbẹ̀ lẹ́yìn sísìn so wọ́n ti kún Ọ̀yọ́ state àti Ògùn state wọ́n ti sọ̀kalẹ̀ bìbà síbẹ̀ so gbogbo ibi tó bá ti rí àwọn expensive solid minerals gbogbo bẹ̀ ni wọ́n kó terrorists wá pa yín wá lé yín kúrò ńbẹ̀ nígbà táwọn ti Kwara sá lọ ibo à ń bi wọn ibo náà sá lọ ṣé ẹ̀yin tọ̀yọ́ náà ẹ tún máa palẹ̀ ẹrù mọ́ ibo lẹ sá lọ Ògùn náà tún palẹ̀ ẹrù mọ́ ilẹ̀ Yorùbá ti di korofo nìyẹn adẹ ń pariwo ilé ìgbàṣẹ pariwo tí wà tẹmí pariwo èyí tó yẹ kí àwọn ọba kí wọ́n rí ní ọ̀ràn pé ọ̀ràn ti dé báyìí ogun ti dé báyìí torí ẹ bá ń gbọ́ màá yàbò yín màá yàlù yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ní farare lọ ẹ ń pa wá ẹ ń pa àwọn aráàlú innocent soul àwọn ògo ọjọ́ ọ̀la ilẹ̀ káàárọ̀ jíire ẹ ń fi wọ́n bọrí nítorí pé ẹ fẹ́ gun limousine nítorí pé ẹ fẹ́ ra private jet ẹ fẹ́ kọ́ máṣọ̀ tí ọba kan pálásì kan ò kọ́ rí ẹ fẹ́ kí àwọn ìyàwó yín kan máa lo raw gold àti gbogbo ẹ̀ onílẹ̀ máa sùn onílẹ̀ dìde àlẹ́ nìkan ìwọ nìkan lá ní onílẹ̀ dìde kó wá gbé wá níjà wá dìde tí wá ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá ní bíṣọ̀ bàbá ọba ńlá àti ìyàwó wọn mo ní ẹsẹ̀ ìdí ẹ̀sìn mi àtàdírẹ́sì à ń gbọ́ yín sà. and again gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọn ò mọ bí Kwara ṣe jẹ́ àbí wọn ò ṣe mọ bí Kwara ṣe tóbi tó wọ́n ka Kwara fún Fúlàní gbogbo táìdì ibi tí mò ń dárúkọ yìí àgbọ̀ Fúlàní àgbà Hausa àfẹn tó bá travel lọ nọ́ọ̀tì tó bá pọn belé là ń sọ ibi tí mò ń dárúkọ yìí tí mo dárúkọ yẹn Yorùbá ní gbogbo wa pátá àgbà Hausa àgbọ̀ Fúlàní tó báyìí ó là ń sọ ẹdúndùn local government wa Kwara báyàn lọ ní sàjọdọ wa lọ báyàn. ẹ jọ̀ọ́ ṣe ní gúrùpù ṣe ní gúrùpù Kwara ọba ńlá lọ́dọ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Kwara ẹ̀yin bàbá ńlá ìfẹ́ lódù gbogbo yín ṣe ní gúrùpù labroad ó máa wù mí láti rí yín bá sọ̀rọ̀ èmi nídìí àwọn information náwó èmi náà ti di ọmọ bàbá ńlá sìn ẹ jọ̀ọ́ nítorí ọ̀nà owó ní gbogbo wa ikú wa mo ti sọ fún wa pé ikú wa àjọkú ni awẹ́wà àjọgbà ṣe ti rí pa lólórí ọ̀pọ̀lọpọ̀ wa tí nǹkan bá ti ṣẹlẹ̀ tí máa sọ wípé ẹ jẹ́ káwa aráàlú ká fọwọ́sowọ́pọ̀ ká unite ẹ má jẹ́ àtànra wa ẹ má jẹ́ àjẹra wa lẹ́sẹ̀ ẹ jẹ́ ká lóyà sí ayé ara wa iṣẹ́ tẹ́ fi máa lóyà sí àwọn pípù wọ̀nyí wọ́n rán yín ọba wo ló rán wa political leader wo ló rán ìwọ àtẹ̀mí là ń ṣáná ní káàkiri kò sí nǹkan tó dé bá wa lórí ilẹ̀ bàbá wa tí anybody tí leader kankan rí ti wà rò àwọn tí wọ́n padànù ní baba lansing tí wọ́n lọ ń kó lithium bẹ́ẹ̀ wọ́n kú dànù tẹ́ ẹ wá bá mi bí wọ́n lithium tí wọ́n ń kó bẹ́ẹ̀ èló gan ni wọ́n fẹ́ fi tú ìlú baba láṣẹ without touching any one of them ṣé ó nídìí kí wọ́n pa wọ́n ni ṣé ó nídìí kẹ́ pa wọ́n ni ẹ nídìí láti pa wọ́n kẹ́ tó wakùsà ń bẹ́ẹ̀ as a matter of fact ẹ lè máa wakùsà gídé kẹ́ ẹ dẹ̀ ṣe kí ni kẹ́ ẹ tú títì ṣe kẹ́ ẹ mú ìlú yẹn kó fine kẹ́ ẹ fún wọn lóríṣiríṣi nǹkan ìyà tó ń jẹ wọ́n nínú nǹkan tẹ́ bá ìṣe fún wọn nílùú yẹn peanut ló jẹ́ lára nǹkan tẹ́ ń kó nínú ìlú náà ṣùgbọ́n nítorí ẹ ti pe kábíyèsí ti jẹ́ kó yé yín wípé kò sí kankan ẹ̀yin ẹ wọ́ bẹ̀ anybody tó bá ti dì yín lọ́wọ́ mú ẹ pàdánù kò sẹ́ni máa mú yín ṣẹ̀ráyé táwa aráàlú bá wá kóra wa jọ wípé jẹ́ àṣẹ meeting ọ̀nà àbáyọ fún ayé wa because it is about us ẹ̀yin ọmọ àlè olórí ọmọ àlè àárín wa níbi tá a ti ń ṣe meeting lẹ́tí máa bẹ̀rẹ̀ sí ní tẹ fóònù lẹ́tí máa tẹ fóònù àwọn bàbá yìí kí wọ́n máa fetí gbọ́ pa wà ní meeting kẹ́lẹ̀ máa mọ ibi tí wọ́n ṣe èrèdè torí ẹ̀ many meetings ẹ lè rí mi mọ́ bẹ́ẹ̀ láíláí ẹ lè rí mi mọ́ bọ́ invite mi ní lọ because nínú meeting yẹn ibi tẹ́ ti ṣe meeting àwọn tẹ́ ń ṣe meeting wọn lọ́wọ́ wọ́n ń gbọ́ nǹkan tẹ́ ń sọ níbi tí àwọn èèyàn ya wèrèdè tẹ́ ẹ bá wá kó èèyàn mẹ́wàá jọ bẹ́ẹ̀ ibi tẹ́ ti wá fẹ́ rí méjì tó lójà láàrin wọn what is wrong with every one of us gan-an tí ó bá jẹ́ wípé kò sí wípé a lè fẹnu kò ká sọ wípé nǹkan báyìí a fẹ́ ṣe kó má dé ìlú síta mélòó a kàn nídìí ọba bíi 2 sí 3 láàrin wọn ni ká fi jófin ká fi pàrokò ránṣẹ́ sáwọn tó kù kí ìjọba wá béèrè lọ́wọ́ wa kí ló dé ta ṣe fífọwọ́ pàrokò ká wá sọ fún wọn wípé ìbí òjù bí lọ bá a ṣe bí ọba la ṣe bí aráàlú yes as a matter of fact tí ọba sí aráàlú kò sí nǹkan tó ń jọba tí ó fẹ́ ba lórí ewúrẹ́ ni àbágùtàn àbó fẹ́ ba lórí koríko
àbí ó fẹ́ bá lórí èrùpẹ̀ àbó fẹ́ bá lórí igi àwa tẹ́ torí ẹ̀ lẹ́jọba tẹ́ wá jọba tó tẹ́ wá rò wípé àwa yẹn lẹ ní láti lọ máa fi kẹ́ ẹ máa fi wá ṣe sacrifice torí pé ẹ fẹ́ ra limousine ẹ fẹ́ máa ṣe party every Saturday ẹ fẹ́ máa foyè ẹ fẹ́ máa ta oyè every Saturday ẹ fẹ́ máa gbé kùbánà ṣé nǹkan mi ti wà náà rẹ̀ ni à ń gbọ́ yín ní ìṣẹ́jú kan sà torí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ pè wọlé àtàwọn tó fẹ́ dá sí. ọ̀dà màá tún tó wá tún ṣẹlẹ̀ nísìnyí ni pé àwọn tí wọ́n wá rìlíìsì náà wọ́n tún wá padà sílùú tí wọ́n mú nígbà yẹn tí wọ́n mọ̀ pé àwọn ni aláfẹ̀yìntì àwọn agbénipa ajínigbé agbalẹ̀ lọ́wọ́ èèyàn tí wọ́n wá rìlíìsì wọn wọ́n tún wá dá àárín ìlú wọ́n tún gapá sí àwọn ọmọ ìlú ègé ní pé kò sí nǹkan tí wọ́n ti ṣe fáwọn. ní pé ṣó tán kò sí ìkọ̀kọ̀ tó ṣẹlẹ̀ àti kú tún wá ni àbí. exactly bó ṣe jẹ́ nìyẹn o káwọn èèyàn bí wọ́n jọ kí wọ́n bá wa dá sí o kí wọ́n gbà wá lẹ̀ Ọlọ́run lọ́wọ́ sí kí gbogbo ẹ̀ kó ṣeé ṣe fún wa o ká rí ìtúsílẹ̀ ká rí ìtura ní Kwara ní baba ńlá Ọlọ́run kó ṣàánú gbogbo wa o gbogbo ẹ̀ ló dùn pátápátá lápapọ̀ Ọlọ́run kó ṣàánú wa o àbí ṣe Fúlàní o Yorùbá ni wá o ọ̀ríjínà Yorùbá ni wá níbẹ̀ Yorùbá la sọ àgbédè míì Yorùbá àfẹ tó bá travel lọ sílẹ̀ Haúsá òun ló gba Haúsá o gbogbo ìgbóná òun là ń sọ o àṣẹ Fúlàní àtẹ kì í ṣe Haúsá tó Ọlọ́run kó gbà fún wa o a máa bẹ́tò lọ ẹ ṣe sà ẹ máa bá wa ẹ máa tẹ̀lé wa lọ nínú ètò ìkéèsì tẹ bá tún rántí nǹkan kan tá a bá sọ̀rọ̀ débì kan tẹ bá fẹ́ dá sí ẹ tún ìlè padà pè ṣẹ́ ti gbọ́. ó dáa ṣeun. ẹ kalẹ̀ ẹ̀yin tèmi lórí TikTok mo kí wa o àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa ṣáléyé àwa tá a fẹ́ dá sétò kí tó gbé kọ̀. yes sister mi àgbàlẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ kan ẹjọ́ àwọn kan tí mo fẹ́ sọ ṣé mo ti máa ń sọ̀rọ̀ lórí àwọn other places tí mo ti dé mo rí i pé àwa Yorùbá a máa ń kúdà nípa ń fẹ̀ tẹ́lẹ̀ a lọ ń pa làpálàpá nípa ọ̀rọ̀ àwọn ọlọ́ba dé ọ̀rọ̀ ọlọ́ba tó kọ́ gbé sílẹ̀ lẹ́kan yẹn àwọn tá jẹ́ Yorùbá nations agitator iṣẹ́ wa báyìí nípa wàhálà wa báyìí ni wọ́n ti kí bá rí lugi tòkè ẹ̀là kan gbé wàhálà wa báyìí ni pé bá ṣe máa yọ Yorùbá kúrò nínú Nàìjíríà nǹkan tó concern wa nìyẹn ṣé eré ọ̀rọ̀ ọlọ́ba dé wọn yẹn Yorùbá nìkan kó ló lọ́ba àwọn Ìgbò náà lọ́ba wọn ní ọ̀hánẹ́sẹ̀ wọn ní ìwé tiwọn wọn gbé kárí ká máa jọ ká máa lura wọn tó torí pé kíní yẹn last time nǹkan tó jẹ́ kárí ráyè dá sọ̀rọ̀ Kwara ọ̀rọ̀ ọba Ilé-Ifẹ̀ àti ti kíní wọn yẹn ẹ mọ̀ pé àwọn ọba láyé àtijọ́ lọ́ba ti níyì ọba gan ọba abẹ́ gómìnà náà wà ń sìn ká ní pé bá ṣe gbọ́ ọ̀rọ̀ àwọn ọba kàyà nílẹ̀ Yorùbá bá ṣe gbé ọ̀rọ̀ àwọn gómìnà àwọn sínétọ̀ àtàwọn local government chairman wa ni ìbá ti bẹ́tà jù torí bí kí politics wà nìyẹn àwọn tó ń túlù ṣe nìyẹn mo rántí ìgbà kan ní 1971 kan ni ọba tó wá kọjá yìí lọ́dọ̀ gómìnà sí gómìnà fìyà jẹ o ọ̀dẹ́ máa fi ṣára mo rántí ìgbà tó tán kọjá yìí ìgbà yẹn wọ́n sọ owó ẹ̀dí kọ́bọ̀ tó bá rántí ìgbà yẹn wọ́n sọ sálárì wọ́n sọ di kọ́bọ̀ ọ̀rọ̀ pòlítíkà ló gbẹ́nu ẹ̀ nígbèkúgbè ìgbà yẹn ni ọba tó bá kọjá yìí ẹ̀sìn náà àwọn gómìnà ló máa fìyà jẹ o ẹ jẹ́ ká fi àwọn ọba lẹ̀ torí ọba wọn jọra wọn lójú bá àwa ṣe bọ́n ṣe jọ àwa gan lójú ọ̀dọ̀ wa kọ́nìkan nímú kan ní Europe ìgbà ọba wà ní ọba wà ní UK bíbá ọba dẹ̀ wà ní Spain ọba wà ní Holland ọba Spain tó kọjá yẹ wọ́n lè fẹ́ sexai ni wọn kò fẹ́ rẹ̀ wọ́n ni wọ́n lè lọ sexai fún wọn Carlos of Spain wọ́n lè síbẹ̀ ọmọ ẹ̀ lọ́ba ń sìn náà wọ́n lè jáde nígbà tó ẹ̀ bẹ́ẹ̀ fowó wọn ọkọ ọmọ ẹ̀ gan wọ́n tún sẹ̀wọ̀n ni àwọn òkà ọba síbi ẹ̀ náà ọba ògùdọ̀ gbẹ́nu ẹ̀ nígbẹ́kúgbẹ́ ń sìn àwa là ń tìrọ ọmọ bá ní ẹ̀ ó ké ńgbà tọrọ Aláàfin àti ti kìíní ti ṣẹlẹ̀ ńlásà àwọn nǹkan mo gbọ́dọ̀ àwọn kan sọ pé àwọn kì í ṣe ọmọ Odùduwà ni wọ́n ṣe Yorùbá mọ́ wọ́n ṣe kíní kan ṣe kí ló fa nonsense tá a bá wò ó the whole world every country in the whole world orúkọ èdè táwọn sọ lọ́n fi sọ orúkọ wọn tẹ́ bá lọ sí England àmọ́ pé English náà sọ Scottish Scotland wọ́n sọ Scotch èdè wọn nìyẹn Espanyol ni language wọn tẹ́ bá wo France French náà sọ àwọn Ireland Irish náà sọ so àwa Yorùbá àwa tẹ Yorùbá land àdẹsọ Yorùbá land Yorùbá ní language wa mi ò lè lọ sí Cuba sí kí lọ sí Trinidad. bàbá ṣe rí àwọn tó ń pa ìtàn
ìtàn ilẹ̀ káàárọ̀ òjíire ìtàn ilẹ̀ Yorùbá àtòdùà àwọn gan lẹ́ni ègbé tí wọ́n dá wàhálà lẹ̀ online pẹ̀lú ìtàn òfò ìtàn yẹn gangan náà fi ń da ayérú nísìnyí ìtàn. jẹ́ kí n sọ kíní kan fún ẹ jẹ́ kí n pàtàkì fún ẹ sìn nílùú tèmi ní Ìkẹrẹ Èkìtì tí mo ti wá ọba méjì ló wà ń bẹ̀ sìn àwọn ọba kìíní ìkan bíi tí èkejì pé ògbúdọ̀ sọ́ọ́sì náà ìkan tó jẹ́ pé láti wọn tí àsìkò ní ti kó wa lọ sí court àwa ọ̀tá jọmọ nílùú àgùdọ̀ fẹnu sí ẹni tó jẹ́ ẹ̀mí pẹ̀lú ẹjọ́ jẹ́gbẹ́ tó fẹnu sí àbùkù tó fi kàn ó sì wà nú àìsàn yẹn sìn tó gbé ẹnu gbégún wẹ́rẹ́ ọ̀rọ̀ lọ́ba dé kò sí tó kà wá bẹ́ẹ̀ kò sí ìkan tó bá ń ṣe fẹ́ẹ́ nìkankan sìn láyé àtijọ́ lọ́ba ti níyì láyé ìjọ tó yẹ pé ọba ń gba ìṣàkọọ́lẹ̀ tó bá ń gba kinní kan sí ni ní ìsìn abẹ́ gómìnà náà wà ibùgbọ́ local government chairman sí náà ó ní ìjọba lọ tí a bá fẹ́ complain láti tẹ̀lé your own constituency náà lọ́dọ̀ sí náà local government chairman ló máa lọ bá àwọn ló ṣe kan sílùú kí ló kà wá pẹ̀lú ọ̀rọ̀ ọba àkájẹ́ Yorùbá nation certificate kò yẹ ká fún ọ̀rọ̀ ọba ká ó sọ kíní kan dọ́kí tó wà ó dàbẹ́ kó fọ́ọ̀nì mo ní ọba Ilé-Ifẹ̀ àti ti Ọ̀yọ́ tó bá ń jà ẹ jẹ́ kó lọ sí màpóhọ̀ ká ra ní ìgì fún wọn ká lọ lura wọn bẹ̀ èyí tó bá knock down wàhálà tiẹ̀ nìyẹn kò sí tó kà á lẹ̀ ọba torí kò ní ọjọ́ ń ṣe fún wa àní kankan gbẹ lọ́dọ̀ ọba nígbà ayé Adésọjí Adérẹ̀mí láyé Western region tó jẹ́ kó òní gómìnà ó dẹ̀ lọ bá Ilé-Ifẹ̀ òun ló ń lọ sọ̀dọ̀ àwọn ọba wọn yẹn kò ṣègbéraga ó sọ pé èmi ni olórí ọba èmi náà ni gómìnà àbóyè yín ó ń káàkiri ọba wọn ó lọ sí wá sí ìlú tèmi gan ní Ìkẹrẹ Èkìtì tó wá kí ọba ń bẹ̀ òun ló kò sọ pé ká wá bá. ṣé tí ẹ rí dádì mi ṣé rí àsìkò ti tó ṣé rí èmi ni olórí ọba tí ń bọ̀ ẹ yàgò olórí aládé tí ń bọ̀ ẹ bìlà àfẹmọ rádaràdá ni. ẹ jẹ́ ká educate wọn yìí láyé jẹ́ kí n lọ kí n kàn fún ẹ láyé ọjọ́ tí Western region làwọn ọba máa ń lọ sí Ìbàdàn lọ sí ìpàdé nísìnyí state capital wọn náà lọ ọba Èkìtì ní sí Adó Èkìtì náà ti meet ọba Ọ̀ṣun àbóyè Òṣogbo náà lọ ọba Ọ̀yọ́ Ìbàdàn náà lọ olùkàkú lọ sí state capital lọ sí Ìbàdàn ní kò sọ́ba kan tó ọba kan lọ ọba wo ni ṣebí gómìnà ló sọ sálárì fún ọ kí ni ọbì kómi ọba kan kí ló fẹ́ ṣe fún mi. kò sọ olórí aládé olórí ọlọ́ba kankan mọ́ náà mọ olórí aládé náà mọ olórí ọlọ́ba tó fẹ́ jẹ́ pé nǹkan méjì yẹn òun ló fẹ́ dógun tó fẹ́ dà wà lálẹ́ tó fẹ́ sọ wá di ọ̀tá ara wa kí gbogbo wa máa bára wa jà kí ló dé. It is becoming and non-becoming of you and your baba now. Kí ló dé? You are disgracing us. We are tired. Ẹ lọ wá nǹkan ṣe. Ẹ ṣe sà, ẹ jẹ́ ká gbé kọ̀ torí kọ́ọ̀lù pọ̀. Ẹ ló kọ́là, a máa gbé wọnú ara wọn. Ẹ ló kọ́là, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ wa, sísítà mi. Ẹ kálẹ́ bàbá. Ṣé rí tọ́pìkì alẹ́ rẹ̀? Tọ́pìkì tí àwọn onílàkà ìlàpè torí Ọlọ́run. Ṣé rí ẹ̀yìn ẹlẹ́jọ́ àbẹ́yìndé bá fẹ́ dìbẹ́tì? Ẹ má dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ṣé rí ẹjọ́ kọ́kọ́ pẹ̀lú aláwọ̀kọ́ ọ̀rọ̀ tó mú làkàyè ló sọ? Ṣé rí bàbá tó pè é? Ọlọ́run á jẹ́ kí ọjọ́ wọn dalẹ̀ because wọ́n ṣe bẹ́ẹ̀nu lé 1970 ìyẹn ti mọ̀ pa àgbàlagbà ni wọ́n. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Dádì ẹ má bínú torí Ọlọ́run o. Ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ tó mú làkàyè tó mú ọgbọ́n wá ni but mi ì agree pẹ̀lú yín o. A máa ń sọ pé ọba ẹnu ò tọrọ. Dádì nǹkan táwọn ọba bá sọ fún ìjọba làwọn ìjọba àti lé lórí. Àǹtí Dára ti pe ọba kan wá rí tó ń sọ pé àwọn Fúlàní wọ́n gbé jáde fúnra wọn pé káwọn tó act in any land in Yorùbá land àwọn kọ́kọ́ máa ń lọ rọ́bà. Bàbá ọba tó wá ń jọ yẹn wọ́n láti máa sọ pé irọ́ o kìíní kan pé wọn kì í yọjú sí wọn wọ́n fi yẹn wọ́n fi ń parọ́ mọ́ àwọn ọba ni. Now a ti gbọ́ lórí ètò yìí náà ní pé àwọn ìlú kan gbogbo wọn jáde wọ́n lé ọba dànù nípa àwọn òfin mọ́. Èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn ará baba ńlá tó ń pariwo jáde sí i. Nǹkan tó yẹ kán ní ká bá àwọn ṣe ni pé àwọn fẹ́ lé ọba àwọn òfin mọ́. Ọba àwọn ṣe pírẹsidẹ́ǹtì ló lè pàṣẹ fáwọn oníbọ̀. Pírẹsidẹ́ǹtì ló lè pàṣẹ fáwọn oníbọ̀. Nǹkan tó ti mú yín gbé lọ sí court tó ti gbé yín lọ court tó wá rérò tó wà lẹ́yìn yín pé sọ́pọ̀tà yín pọ̀. Tẹ́kùn fún rẹ̀ ló lọ withdraw. Gbàtẹ́ ti padà sí ló yẹ kẹ́ ti lọ sọ fún pé ẹ fẹ́ mọ́ kókó lórí oyè. Ẹ bá wá tutù débi táìmù yìí. Ẹ̀yin fúnra yín lè ráìtì EFCC àbí kí ló ń pọ̀ orúkọ àwọn olówó dé. Kó wá bá yín kẹ́kọ̀ọ́ bá yín pẹ̀lú owó tó wà lọ́wọ́ ẹ̀. Ẹ bá rí i pé ó lọ blọ́ọ̀kì lọ́dọ̀ ìjọba
ẹ jáde kẹ jẹ ewé fún kẹ́lẹ́ ẹ̀fẹ́ lórí oyè mọ́. wọ́n ti flag wa lórí TikTok ẹ máa sọ̀rọ̀ yín. ẹ jáde kẹ jẹ ewé fún kẹ́lẹ́ ẹ̀fẹ́ lórí oyè mọ́. gbogbo ẹ̀yin tó wà lórí ètò yìí orí ètò táwa yìí gbogbo alájọ ní kò séèyàn kan tó lè pàṣẹ fẹ́yàn kan àǹtí dára ló lè gbéyàn sókè pé kó sọ̀rọ̀ àwọn dẹ̀ ló lè gbéyàn wálẹ̀ bọ̀ pẹ̀lú àṣẹ Yorùbá a ní sọ́pọ́tì ẹni ọba kankan mọ́ a ní ọba kankan a fẹ́ sọ́pọ́tì mọ́ ó tẹ̀lé bàbá tó sọ̀rọ̀ gbẹ̀yìn sìn a ní tẹ̀lé wọn mọ́ tó bá fẹ́ jà tó bá fẹ́ fọ́rọ̀ wọn lórí kó máa fọ́ra wọn lórí ayé àtijọ́ agbọ́pọ̀ àwọn ọba tí nǹkan bá ti mẹ́rọ̀ lọ́wọ́ wọn wọ́n máa ń ṣe bí ọkùnrin kò sọ́gá ọba tó fẹ́ ṣe bí ọkùnrin mọ́ ń sìn náà èyí táwọn máa fi kú ó ń pa àwọn aráàlú ó ń pa àwọn jayé ni kò sí ìlú tó ní ọba tó France kò sí ọba kankan France mọ́ and ọba yẹn àwa fẹ́ máa fi jọ lálẹ́ Yorùbá láti fẹ́ kíìpù wọn but àwọn people yóò ready láti help wa o òótọ́ mo sọ fún yín lẹ́nìí they are not ready to help us bá a ṣe ń support ọ̀ ni mo expect kọ́ ni máa sọ òyìnbó mọ́ kó lọ ka ìwé ní Cambridge àbí yunifásitì kó tiẹ̀. ìyẹn ò tiẹ̀ tó history táwọn gan máa ń tán kábíyèsí ọ̀ní wọ́n máa ń sọ àwọn history láti máa fi pay àwọn other tribe wọ́n á máa fi kó bá ilẹ̀ káàró òjíire wọ́n á mú history wọ́n á sọ́dọ̀ òdì mọ́ra wọn kí ló dé. ó yẹ kó gba translator òun máa sọ typical language ẹ̀ kí yẹn máa bá translate ẹ̀yìn òun kọ́ ló yẹ kó máa sọ òyìnbó bí wọn kó lọ rí president kó lọ́ọ́ lu onílù ó yẹ kó máa proud of his own language ni tí gbogbo wọn ṣó certificate kìnnìkan ẹ má jà sọpọ tí ọba má lórí kìnnì yòó àti dára nǹkan tó kù wá kú pẹ̀lú wọn ó kó ní because àwọn kan ti sọ pé tó bá fẹ́ bú ọba tó bá fẹ́ bú joyè orí kìnnì àti dára àwọn ò ní bú wọn ọ̀rọ̀ tẹ́tí ikú ń pọ̀ tó fi ń di òun la máa sọ fún wọn ẹ̀yà bàbá máa sí advice táwa lè advice yín kò sí nǹkan tá a lè fi advice yín ẹ lọ gbogbo yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ́ jagun ní kí ló ń porúkọ. ẹ má jẹ́ ká sọ wípé ká fi dá wọn bàbá ẹ má jẹ́ ká fi dá wọn nìkan wọ́n ti ké gbàjarè nìyẹn ṣe báwa la máa sọ wípé wọn ò ṣe kankan ṣùgbọ́n wọ́n ti sọ̀rọ̀ nísìnyí wọ́n ti gbìyànjú ọ̀nà owó làwa náà fi lè fi support wọn ẹni sùúrù ìdí tí mo ṣe sọ pé wọ́n nídìí support ni wípé wọ́n jẹ́ kó yé wa wípé kábíyèsí yẹn ní backup àwọn politicians àwọn gọ́fmẹ̀ntì kábíyèsí ti ní backup gọ́fmẹ̀ntì. You know what that means? Sister mi, ṣé n parọ́ kan fún yín? À ń gbọ́. Ṣé rí gọ́ọ̀mẹ̀ntì bìlíwù pé ọba yẹn ba lórí ìlú ó mú owó wọn ni? Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Wike àti Fubara. Ṣé rí pé pírẹsidẹ́ǹtì gangan kì í má lọ sí pírẹsidẹ́ǹsì pírẹsidẹ́ǹtì gangan ó wò pé ọwọ́ Wike ní Rivers wà tẹ́lẹ̀. Ṣé rí pé pàtó tì sí Fubara ń sìn torí pé nǹkan tó wà lọ́wọ́ Fubara ó ju Wike lọ ó míngù láàrin wọn ni bọ́ọ̀dọ́ ti tẹ̀lé Wike. ó ń lo ṣe rí ọ̀rọ̀ Wike àti Fubara Tinubu òun ló ń lo àwọn méjèèjì ìyẹn politics ló fi wọ́n play so eléyìí báyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ má jẹ́ ká fi wo Kwara nìkan o baba ńlá o ọ̀rọ̀ yìí ó ti dé Ọ̀yọ́ state ó ti dé Ògùn wọ́n tún ti gbé Chinese man kan wọ́n ti gbé ní Ọ̀yọ́ state báyìí wọ́n dẹ̀ ti kọ lẹ́tà sí yín páwọn ń bọ̀ ní 28th of this month bóyá ọjọ́ yẹn wá bóyá before or after àti Ògùn state náà wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa wípé solid minerals tí wọ́n sì sí ní Ọ̀yọ́ state is about 12 truck ní Ṣakí 12 truck of solid minerals lithium baba ńlá for 7 truck ṣé bó ṣe máa lé gbogbo ilẹ̀ gbogbo wa kúrò lórí ilẹ̀ bàbá wa nìyẹn tá máa dàbí àwọn náà dáná ibo la fẹ́ lọ a fẹ́ wá open IDP camp sí ilẹ̀ Yorùbá Ògúndé. ẹ ṣe ẹjẹ kọ́là ẹ ṣe ẹjẹ ká gbọ́ ti àwọn ẹlòmíì ẹ ṣe gan ni sà à ń gbọ́ yín sà yes sà ó ti ṣẹlẹ̀ báyìí. mo máa kí gbogbo ọmọ Yorùbá máa kó ètò ẹ̀mí yàgùn yẹyẹ mi ẹ̀kú ọgbọ́n. Ṣe rọrọ tèmi ò ní pọ̀ lálẹ́ mo kọ̀ rí pé bàbá wa tó wá ṣàlàyé nípa àti bàbá ńlá yẹn a máa kí yín o nǹkan kan ṣẹlẹ̀ ní ìlú Ẹ̀pẹ́ Èkìtì agbára tó ń gbé fún kábíyèsí kó máa fi ṣàdúrà fún ìlú. ẹ jọ̀ọ́ ẹ bá wa pé ètò ìsíta ẹ bá wa ṣí ẹ síta.
sàsí àwọn ọmọ ìlú tó ti di pé tó bá ti lélẹ̀ òní dààmú ọdún bẹ́ẹ̀ ni ló máa rí torí àṣẹ ni ṣùgbọ́n gbàtà aráàlú wa wò ó pé àwọn alágbára fún ẹ̀ tábà ń ba lọ́wọ́ àwọn apá ogun wa tán wọn yẹ kó ra wọn jáde ní pé kábíyèsí àfẹmọ́ já ewé fún ilé ọba yẹn kúrò nílùú ó kù sọ́wọ́ aráàlú torí ilé tó pọ̀ jù ń bẹ̀ aráàlú ló máa kọ́kọ́ gbé ẹrù yẹn kájòjì tó bá wọn kí ó sọpọ́ọ̀tì wọn o irú ọba bẹ́ẹ̀ máa já ewé fún ni torí tẹ́ ẹ̀ bá tètè palẹ̀ wọn mọ́kàn kúrò nílùú wọn á ta gbogbo ìsókò ẹrú padà torí lithium torí mineral resources tán ṣe yìí wọn á fi kó bá gbogbo ilẹ̀ Yorùbá tá a bá ṣọ́ra àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Oòduà a mà níṣẹ́ ṣe tó pọ̀ ṣe rí gbogbo bá ṣe ń parí lórí ètò yìí dára yìí kí n bá gbé àkọ́wá ń ṣàwàdà ń bì àwọn wá láti sọ etí jó tọ̀rọ̀ wọn ń gbélé torí pé tá a bá tètè ọ́ní tí wọ́n bá dá òkú wèrè dá òkú ìyá ẹ̀ ọlọ́ba súnjẹ o tá a bá fi ọ̀rọ̀ yìí sí àwọn ọba abẹ́ ọba kábíyèsí àwọn oníjẹkújẹ wa ta ní wọ́n á ta gbogbo àsopọ̀ ẹ̀rú wọn á dẹ̀ kó bá a lọ́jọ́ iwájú káwọn bá kó bá wa ká tètè pa kúrú mọ́lẹ̀ wọ́n á fi ogun òṣèlú kó bá wa wọ́n á fi ogun ẹ̀sìn wọ́n á fi kó bá wa ìjẹkújẹ wọn bílíkì wọn bí àwọn wọ́n á fi kó bá wa nígbà tí ìyàwó ọba bá jẹ́ agbódegbà fún Fúlàní tí ń yíyàn gbé tẹ́ẹ̀dẹ̀ mú wọn tẹ́ tírèsì wọn dé palace wọ́n dẹ̀ padà dá wọn padà sínú ìlú ẹjọ́ tó bá rí paráàlú tó rí nǹkan míì tó lé wọn nílé ìfọwọ́ ọlọ́pàá mọ̀ wọn ní ilé ìtakùkù sọ ọjọ́ sínú ẹ̀kúkú fi wọ́n lẹ̀ náà ni ẹni tó bá dẹ̀ ti tó àṣírí wọn yẹn wọ́n padà sọ fún pé ọlọ́pàá sọ fún wa pé kábíyèsí ẹni ẹ̀ ló mẹ́jọ ẹ̀ wá o. wọ́n máa pẹ́ níyẹn tí ẹni. ṣùgbọ́n tí gbogbo òlú bá dìde lẹ́ẹ̀kan pé aláàfẹ́ mọ́ṣẹ́ kó wọn lọ sí kóòtù ẹ̀ ti gbogbo òlú lọ sí kóòtù ń sìn tíkẹ́sì ẹ̀ gbogbo òlú dìde bẹ́ẹ̀ lọ́wọ́ kan pé kábíyèsí àfẹ́ ẹsẹ̀ àfúyẹ́sí ipò ọba láti tú ìlú ṣe ṣùgbọ́n ó ti ń ba ìlú jẹ́ eléyìí tó pọ̀ jù ọwọ́ aráàlú ló wà o tó wọn bá ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní Iran sí bí ìlú ṣe dìde sí tán sọ pé ọba iṣẹ́ àfẹ́ mọ́ bó ṣe máa ilẹ̀ Yorùbá nìyẹn o ṣùgbọ́n kó wọn bá di pé kílẹ̀ tó pò ṣìkà nǹkan kan tó láti bàjẹ́ yeye mo máa kọ̀ sáré yà díẹ̀ níbí torí ọ̀rọ̀ yẹn tọ́jọ́ mẹ́ta ṣùgbọ́n a tún máa lọ bẹ̀ ṣe rí nǹkan tí àwọn Òkè Ògùn Ọ̀yọ́ Kwara fi rinlẹ̀ ní pé ẹ̀sìn ti wọnú ìrìn àjò yẹn ẹ jẹ́ kí n sọ ọkọ fún yèyé ẹ jẹ́ kí ká padà sí ọ̀dọ̀ wa l'Ondo State níbí kó tó di pé Akérédolú kú mo kàn bá tún rán ilé tí ni mo kọ́ ẹ̀ gbàgbé mo kàn tún máa sọ ọlọ́bẹ̀ ni o àwọn ọmọ Oǹdó tó bá ń gbọ́n sùn wáyé tìrì máa tẹ́sí àìsàn kan tí mo sọ yìí mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọmọ ìlú ni lájọ́ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn mo ní kó wá sórí ètò yìí olẹ́rù ń bá àwọn pé òun fẹ́ wàhálà òun ò lè wá ló sọ fún mi pé gbogbo ọ̀rẹ́ ó dárúkọ àwọn ìlú yẹn pé gbogbo ẹ̀ l'Akérédolú gan tàkó tó di pé ó kú lórí ọ̀rọ̀ mineral resources náà ni kí ló dé náà ṣé ẹ fẹ́ gbé owó lọ sọ́run ni. in conjunction pẹ̀lú ọba ìlú àti gọ́ọ̀nà ní gbogbo pọ́n talẹ̀ yìí kì í ṣe ọba nìkan ìdánìkan ṣe náà àwọn ìjọba mọ̀ sí akọ̀ fún ọba náà lówó díẹ̀ ní wọn náà lè máa fi ẹ̀mí àwọn aráàlú tàfàlà ẹ̀yin ọmọ Ìlú dọwọ́ yín o ẹ̀yin ọmọ Yorùbá dọwọ́ yín o ẹ̀yin ọmọ Oòduà dọwọ́ yín o a gbọ́dọ̀ jẹ́ kí torí pé ìfẹ́kùfẹ́ owó táwọn bá wa ń fẹ́ kó máa ń fi ẹ̀mí wa ṣòfò torí nǹkan tó tẹ́kọ̀ Ọlọ́run dámọ́lẹ̀ fún wa tó pé ilẹ̀ wa ni nígbà tó bá yá tó wà lọ́ba padà dé tán Fúlàní wa padà wá gba ìlú yẹn ọba àwọn gan wa padà lé dànù lórí ipò ṣé ibi táwọn bá lọ nìyà bí ṣùgbọ́n kó tó dìgbà yẹn kọ́ ìkan ti bàjẹ́ ẹ̀yin ọmọ ìlú ó dọwọ́ yín o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Oòduà iṣẹ́ ti yá ká dìde ẹni tó bá ti láàní ọba tẹ́lẹ̀ tó bá láàní sòógùn ní lójú òun ní tó tàbádé sí mo kí ọgbọ́n Yorùbá ẹ̀kọ́ ìtura èyí ẹ̀kọ́ ètò. ẹ ṣeun bá mi God bless you sir. ẹ kálẹ́ o. ẹ ní sùúrù ẹ jẹ́ kí ọlá kẹ́nì kí wọ́n sọ̀rọ̀ wọ́n ti wà ń bí kẹ́ tó dé ẹ má bínú. à ń gbọ́ yín. ẹ kálẹ́ sísá mi. ẹ kálẹ́ yes sir. Ọlọ́run bá lọ́dún ní ajẹ́ kó máa ju yẹn sẹ́. àmín sà. nípa ọ̀rọ̀ brọ́dà mi tó sọ̀rọ̀ tán wá láti bàbá ńlá yẹn ó ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí torí pé ọmọ ọ̀fẹ́ lọ́dún lèmi náà ọmọ eré àbàbá ńlá ni mí. ẹ ó dàn bẹ́ẹ̀ yẹn ẹ ló sà. ẹ ti wà lórí àwọn náà ni wọ́n padà pè nísìnyí wọ́n ti wà lórí call lára àwọn ọmọ baba ńlá náà àwọn ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ lórí TikTok so ẹ máa gbọ́ wọn ó yẹ máa sọ̀rọ̀ yín lọ. ọ̀dọ̀ tiwa kì í ṣe baba ńlá. ok yẹn máa sọ. àwọn máa ti yànnà ọ̀dọ̀ wa kẹ́ tó dé baba ńlá lọ́dọ̀ tiwa. so nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé ọwọ́ ọmọ baba ńlá ló kù sí. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn lóòótọ́
lóòótọ́ ni ṣẹ́ra àwọn ọba àtàwọn baálẹ̀ wọ́n mọ̀ sí nǹkan yẹn ẹni tó jẹ́ baálẹ̀ nílùú tiwa bó náà ṣe kàn Fúlàní sọ́dọ̀ nìyẹn tó ń ta àwọn aráàlú tó bí fún débi tó ṣe dé ó tún ní kí Fúlàní yẹn pé kó kọ́lé síbẹ̀ yẹn ìfàjà àwọn tó kú bílí pé Fúlàní yẹn gan ni baálẹ̀ láàrin ìlú wa. So nǹkan tá a wá ṣe fún ni pé àwọn ìlú ti wá fún ní suspension 2 years pé ọdún méjì àwọn fẹ́ rí ní àárín ìlú mọ́ ẹni tó bá ti concern ìlú àfẹ́ mọ́ ṣẹ́gẹ́dì nísìbálẹ̀ ó ti wá gbé àwọn aráàlú lọ sí kóòtù ọ̀rọ̀ ẹni ni mo sọ fún yìnyẹn o ó gbé a lọ sí kóòtù àwọn ìlú dẹ̀ ti rẹ́dí báyìí pé àwọn máa lọ pàdé ẹ̀ ní kóòtù baálẹ̀ ló ń gbé àwọn aráàlú ẹ̀ lọ sí kóòtù kẹ́ni máa ń fún àbíkú yìí ológun kúrò àwọn baálẹ̀ àtàwọn. ẹni sùúrù bọ́dà mi baálẹ̀ ìlú tí wọ́n ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ ó gbé àwọn ọmọ ìlú lọ sí kóòtù nítorí pé sọ wípé Fúlàní tó wá ìpòsì lẹ́yìn lórí ó wá gbé àwọn aráàlú lọ kóòtù. pé àfẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òní ni mo bá yín sọ yẹn ọ̀rọ̀ òní ni mo bá yín sọ yẹn. gbogbo ọmọ Yorùbá ẹ bá wa dá sọ̀rọ̀ yìí àwọn èèyàn wa yìí nídìí ìrànlọ́wọ́ àwa là ń sọ tá à ń pariwo lójoojúmọ́ online wípé àwa la kàn ń pariwo wọn ò dìde sí wọn ò ṣe nǹkankan but as it is now we can hear and we can see wípé àwọn náà ń gbìyànjú omi ló pọ̀jọ ká wọn lọ ọ̀nà wo làwa náà la fi lè fún wọn ní support these are the kind of people tẹ́mi mọ̀ pé ó yẹ ká fún ní support. sísá mi ṣe rí ọwọ́ ọmọ ìlú babalá ló kù sí because ìgbésẹ̀ táwọn ọmọ ìlú gbé ní ọ̀dọ̀ tí wọ́n á sì ni pé ẹni tó jẹ́ olórí ọ̀ Fúlàní yẹn a ti fún ní ọjọ́ tá a lè ti fún ó ti pé a lè ti fẹ́ àdéjà máa lọ gbé a lè kó nílùú wa lẹ́ baálẹ̀ á lọ pàdé kóòtù tó náà bá fẹ́ fi ìlú lẹ̀ ní bí ó bá dẹ̀ fi òye lẹ̀ nìkan tó bá fẹ́ ṣe àwọn náà ti rẹ́dí pẹ̀lú ẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. tó já sí wípé nǹkan tẹ́ ẹ sọ yìí nísìn ẹ jẹ́ kí n try láti pe bàbá yẹn ẹ jẹ́ n pè wọ́n padà nǹkan tẹ́ ẹ sọ yìí nísìnyìí táwọn náà tó bá lè try láti ṣe àbí kan emulate something like that àbí kí lẹ feel. nǹkan tó lè ṣe náà ni pé ká dì pẹ̀lú hello sir ẹ ra sir so brother wa kan wà ń bí yìí brother mi ẹ ṣàlàyé fún àwọn dádì wọ́n ń gbọ́ wa ẹ má drop sir mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí brother wa ìsọ àwọn náà wá láti Kwara ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ sí ó yá ẹ bá wa repeat àárín yẹn nǹkan tó ṣẹlẹ̀ àti ìgbésẹ̀ tẹ́ yí ó gbé. Bàbá nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìfẹ́ lódún ló ká gọ̀gẹ̀dẹ̀ náà ti wá nípínlẹ̀ Kwara ọ̀dọ̀ wa tẹ bá ti dé Àgúnjì mo mọ̀ pé máa mọ bẹ̀yẹn kẹ tó dé Àgúnjì lẹ́ẹ̀ máa ti yà ọ̀nà ọ̀dọ̀ wa ẹ máa ka aráàrọ̀ mi ẹ kú dájú agbékú ibẹ̀ lọ́dọ̀ ti wá. So baálẹ̀ tọ̀dọ̀ tiwa náà the same thing tó náà ṣe nìyẹn ó ń ṣe pẹ̀lú àwọn Fúlàní so àwọn aráàlú ti wá fún baálẹ̀ ní suspension ní ọdún méjì pé àfẹ́ rí anything tó bá ti pàdé mọ́ lù àfẹ́ rí kó dá sí mọ́ baálẹ̀ ò gbọdọ̀ dá sí mọ́ tó bá ti fún suspension yẹn ó wá gbé àwọn ìlú lọ sí kóòtù pé kí ló pàdé ní kóòtù àwọn ìlú náà ti rẹ́ni fún ọmọ lọ pàdé kóòtù dẹ́ni ẹni tó àwọn tó wá jẹ́ Fúlàní àwọn náà àwọn àlejò wá dé ní fọ́nsẹ̀ àwọn máa lọ gbogbo Fúlàní afẹ́ lé ògbó wọn dànù kan pẹ́ wọn kò nílùú wa àfẹ́ rí wọn mọ́ nílùú wa ìgbésẹ̀ táwa gbé lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá ìsọ̀rọ̀ yìí ní ìsinmi ẹ̀ àlejò láwọn máa lọ pàdé baálẹ̀ tábà lọ pàdé baálẹ̀ kóòtù tábà ti kóòtù ní ìyẹn ti kóòtù ní kó sọ̀rọ̀ èyí tó ti mú ní baálẹ̀ gbára lọ sí kóòtù tó òun náà ti fẹ́ fi pò yẹn lẹ̀ nìyẹn tó dẹ̀ fi lẹ̀ so ìgbésẹ̀ tá ẹ máa gbé ní babalá náà nìyẹn kò sí yàtọ̀. ṣé ẹ mọ̀ wípé brọ́dà wa kan náà Comrade Omo sọ̀rọ̀ níbí yìí wọ́n sì wà ń bí ní ìlú Ẹ̀pẹ́ Èkìtì kábíyèsí tó wà ń bẹ̀ mo bá wọn gbé lára àwọn fídíò yẹn tó máa ń fi gbẹtúgbẹtú akíní àṣẹ yẹn tó bá ti fẹ́ jọba wọn máa ń gbélé wọn lọ́wọ́ ṣùgbọ́n wọn gbúdọ̀ wọn kàn ń dédé lò ó like that tí ò bá ní nǹkan tó lágbára ṣùgbọ́n bọ̀bọ́ yìí ó wá fi dá ogun sílẹ̀ ní ìlú Ẹ̀pẹ́ Èkìtì ó máa lọ gbé kíní àṣẹ yẹn ó fi ń pa aráàlú ẹni aráàlú tó bá ti challenge ìwà ibi tó ń ṣe ó máa fi kíní yẹn gbèsè pé ẹni yẹn á dẹ̀kú àwọn aráàlú dìde wọn láwọn ò fẹ́ mọ́ lóyè wọ́n ti rọ̀ ọ́ lóyè báyìí o wọ́n ti rọ̀ ọ́ lóyè o mo rò wípé àsìkò ti tó tí gbogbo àwọn aráàlú tá máa dìde tá máa gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn ọba àwọn yìí o àtàwọn baálẹ̀ o. sísá mi rírọ̀ lóyè gẹ́gẹ́ ló di àwọn baálẹ̀ àtàwọn ọba òsì yẹn because tó jẹ́ kí tiwa yìí ló jẹ́ kó tún wà ní túbí ti ìsìn. ẹ ó dọ̀sí. ilé ibi tó ti tó ilé baálẹ̀ ẹ̀ sí bàbá ti tèmi gẹ́gẹ́. à ń bọ̀ ẹ ó dọ̀sà. bàbá tèmi gẹ́gẹ́ ló kò lórí baálẹ̀ tí baálẹ̀ lè ṣe jẹ. Okay. so ilé baálẹ̀ lèmi ti wá. Okay. àwọn gẹ́gẹ́ la kọ́kọ́ dì pẹ̀lú baálẹ̀ yẹn. Okay. That was last year. ẹ ṣáà má dárúkọ yín o. kò tẹ́ wa lọ́rùn àwọn gẹ́gẹ́ tí kọ́kọ́ gbé lọ sí kóòtù. Okay.
good. ní ìbálẹ̀ tọ̀dọ̀ wa kó tó káwọn àdúgbò á dá sí pé òkè bọ́ọ̀rọ̀ ìṣèlú yìí kó mọ́ dára pé agboolé ságboolé or something like that ìlú á dá sí ìgbà tí ìlú á dá sí nísìnyí tó wá tẹ lọ́rùn òun fún ara wa gbèrú lọ sí kóòtù adẹ̀rẹ̀ àgbọ̀wálé pẹ̀lú ẹ̀kú sí wàhálà ẹjọ́ táwọn àti ẹwà ń kóòtù tẹ́lẹ̀ ó tó wá gbèrú lọ sí kóòtù èké. àyàmà kò bá lẹ̀ o ok kò sí wàhálà ẹ jẹ́ kí sáré ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí dádì ìfẹ́ sọ lórí fóònù ká lè gbé kọ́lẹ̀ lómi à ń gbọ́ yín sà. ẹ ṣe thank you. à ń gbọ́ yín. mo gbọ́ gbogbo àlàyé tí. ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ẹnu síbi fóònù kẹ́ bá wa jẹ́ kó loud ká lè gbọ́ yín dáadáa. agbára Ọlọ́run mo gbọ́ gbogbo àlàyé tí wọ́n sọ. ẹ mọ̀ kan ibi tẹ́ ti ń gbọ́ ohùn mi yẹn ẹ bá mi yí volume ẹ̀ sílẹ̀ pátápátá ẹ gbé fóònù sétí kẹ́ bá wa sọ̀rọ̀ bí torí àsìkò sà. mo ń gbọ́ ohùn ara mi ńbẹ̀. a gbọ́ yín dáadáa jìnnà síbi tí fóònù wà sà. Hello? Jẹ́ gbọ́ báyìí. À ń gbọ́ díẹ̀, yà, à ń gbọ́ yín. Mo gbọ́ gbọ́ àlàyé tí àwọn èèyàn ṣe. Ṣé rí nípa ti bàbá ńlá yẹn? Àwọn ọ̀dọ́ wọ́n ti try títí agbára wọn ò ká. Wọ́n dáwó, wọ́n ṣe, wọ́n gbé wọn dáwó, wọ́n ṣe, but ọba yẹn ó ní aláti